àsìmọ́ àkùlà ọlọ́lá ló ṣe ádámọ́lìyà lórí ìyàlẹ́ṣà láwùjọ àwọn onímọ̀. Ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wá ní ìyànràn gan wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwú. Ẹyẹ yọ wá kàrámù náà bà ní Ádámù. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la lọ́wọ́. Lọ́dọ̀ tó sọ mí mọ̀ ní ilẹ̀ pátákárá. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la lọ́wọ́ fún kó. Iṣẹ́ mi ṣe ìkùnà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé náà jẹ́. Àwa tọrọ àdúrà fáwọn amáyàmáyà, àwọn tí wọ́n jẹ́ àmà bá ti lo mímọ̀, àwọn tí wọ́n jẹ́ àmà bá ti lo kéwú. Maulana Sheikh Adam Abdullahi Al-Alori, Sheikh Al-Alam wa Sheikh Al-Islam. Ọlọ́run dákun bá wa kẹ́ bàbá Alágége, Ọlọ́run dákun bá wa kẹ́ wọn, Ọlọ́run bá wa kẹ́ wọn, ṣàlékún kẹ́ wọn. Markaz tí ń jẹ́ bí tí wọ́n fi lọ́lẹ̀, tí ń jẹ́ gí alọ́yè tọ́lọ́wọ̀n ní kíkí náà kù, tí wọ́n wá ń jásí pé shajaratun abadiyyatun. Ọlọ́run dákun má jẹ́ kíkí náà kú láéláé. Gbogbo èso tí ó máa ti bẹ̀ jáde, Olúwa Ọlọ́run dákun jẹ́ ó máa jésò tí ó máa ṣàǹfààní fáyé lọ́la agbára Ọlọ́run àtijọ́ kan ṣo Ọlọ́run bí akila ilaha illallah. Maulana Sheikh Kamaluddin Al-Adabi, Ọlọ́run bá wa kẹ́ wọn. Maulana Sheikh Yusuf Al-Abwaji, Ọlọ́run bá wa kẹ́ wọn. Maulana Sheikh Mustafa Saglulu Sanusi rahmatullahi ta'ala alayhi, Ọlọ́run bá wa kẹ́ bàbá wa. Bákan náà Maulana Sheikh Abdulatif Amuni wa Jirjis Aqodo wa Sheikh Muhsin Edu, Ọlọ́run bá wa kẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta, Ọlọ́run bá wa ṣíjú àánú wò wọ́n. Ọlọ́run dákun àwa ń kí ẹ̀yin tẹ́ wá jọmọ ya wa, Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wò kó wa wa. Bàbá wa Mudirul Markaz tòní tí wọ́n ń jẹ́ bàbá Alágége lọ́wọ́lọ́wọ́, tó yẹ pé tí wọ́n bá dárúkọ, tí wọ́n bá sọ pé bàbá Alágége lónìí láyé, ọ̀dọ̀ wọn náà lẹ̀ ní gbogbo èèyàn mọ̀kọ́ lọ. Olúwa Ọlọ́run dákun jẹ́ kẹ́mi bàbá náà ogun wá jẹ́ lálàáfíà. Wọ́n lá pé wọ́n fẹ́ràn wa nítorí tọ́lọ́run tà ní Muhammad, Ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọn dàrú. Bí yàrá sì ní kó dàrú fún wọn, kó dàrú fún Olúwa rẹ̀, kó sì máa da fáwọn lọ. Bí akila ilaha illallah Muhammad Rasulullah sallallahu ta'ala alayhi wa sallam. Ọlọ́run bá wa jẹ́ orí bẹ́ẹ̀. Ẹ̀yin tẹ́ wá jọmọ ya wa, tẹ́ mú wa lọ́wọ́lọ́wọ́, à ń sálámà sí kó wa látòrí ẹni tó kọ́kọ́ wọ ètò yìí àtẹni ó kọ́kọ́ bá wa pín bó ti ń pín yẹn náà. Ọlọ́run máa pín oore sínú ayé rẹ̀. Oore tó tẹ̀ ọ́ lọ́wọ́ ní 2021 nìyí kékeré ni ó máa jẹ́ lẹ́gbẹ̀ẹ́ 2022 pẹ̀lú agbára Ọlọ́run. Gbogbo ohun tó ṣe láṣetì lọ́dún yìí náà ni ó jáṣe pé lẹ́yìn tá a fẹ́ wọ̀ yìí kọ́lọ́n bá wa jó rí bẹ́ẹ̀. Bí ó kù sí iná, Ọlọ́run dákun má sọ wá dòkú o, torí kò ságbára tọ́lọ́run bá wọ̀ lé dá. Ọlọ́run dákun dára tó dá pẹ̀lú wa, má kẹ́yìn sí wa, má jẹ́ káwa náà kẹ́yìn sọ́lọ́run. Náà káwa lọ síbi tá à ń lọ náà ní pé ǹjẹ́ ìrun wákàtí márùn bẹ nínú Al-Qur'an. Bó tiẹ̀ já sí pé ọ̀pọ̀ àwọn àfáà ní máa sábà ṣòro fún wọn láti mú ẹ̀rí Qur'an wá láti fi gbé ìrun wákàtí márùn lẹ́sẹ̀. Àmọ́ àwọn èèyàn ó máa sálọ́nù àwọn ahadithu tí ó máa fi sọ yín pé wákàtí márùn rèé wàláàlì ń bẹ nínú Al-Qur'an. Ẹrú Ọlọ́run ọba kan ó béèrè ìbéèrè lọ́dọ̀ àwa mùsùlùmí látara yín pé bágbọ́ ayé rẹ̀ ti mọ̀, kò sì mú jà wá, ó béèrè ìbéèrè ni tí wá sí ní ká dá lóhùn. Àmọ́ ń tá a fẹ́ fi dá lóhùn náà dà kò sí. Kí wá ló fà á tí ò fi sí? Àwọn tí wọ́n láwọn làwọn mẹ́lẹ́hún, àwọn làwọn gbọ́ lọ́wọ́n àbáyé àgbọ̀ nǹkan kan lákàtà wọn. Mùsùlùmí nìkan ni wọ́n máa ń léṣẹ́ sí. Ẹni tó bá wá jásí pé ọ̀tá ni tó bá sọ̀kòlù sílámù kì í máa ṣe wọ́n ní nǹkan kan. Wọ́n bi wá lérè wípé ǹjẹ́ ìrun wákàtí márùn bẹ nínú Al-Qur'ani. Kò sì yà mí lẹ́nu torí ẹni tí ń béèrè yìí kò sí tí ó fi béèrè yẹn ṣe kọjá yìí pé ó kàn máa fẹ́ máa fi ta yín. Torí pé mo rántí pé nígbà tó fẹ́ wá bá Labaika di Christ, bàbá àkókò tuntun, ẹni ó bímọ tínú àwọn kan tún bàjẹ́ kó bímọ.
irú Islam ń bo labá Islam dé yìí ẹnìkan tó wá jẹ́ blogger tí ò béèrè orí láyé àtàlìkíyàmà òun ni wọ́n ń béèrè yìí pé bí Jamiu ó bímọ kan láìpẹ́ ó tún wá bí mi ni lákàyè yín ló wọ̀ ẹ̀ mọ́ ni Jamiu náà ló bímọ ńgbà náà ìkan nínú àwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀ Ọládégà Summit tóun jẹ́ treasurer fún Risalatul Haq ló bímọ ńgbà ó sì já sí pé òun náà ló bímọ Jamiu náà ló bímọ bí yẹn bá bímọ tó ló ń bímọ ṣó wáyé káwa mùsùlùmí tún máa yiri ẹ wò kátó wa máa wò pé ṣèbó ṣe kàn jẹ́ ó mì pé àfẹ́ orí inú ayé ẹ̀ a tún ń dá òtún orí Ọlọ́run bíi tí wọ́n kó bá wa dé ó ti wá di pé bẹ́lẹ̀ yìí bá ń ṣe wáàsí tí wáàsí yẹn bá ń bá káfìrí láti kọ́ lẹ́kọ̀ọ́ á tún máa tako ẹni tí ń ṣe wáàsí yẹn bí ìgbà tó ń dára rẹ padà sípò káfìrí tó sì mọ̀ èèyàn kan ló fi ọbẹ̀ ìwọ ló fi ra rẹ bẹ́ẹ̀ gbogbo tí Islam wà rán wa là ń ṣe lọ́wọ́ yìí ẹni wá béèrè ìbéèrè yìí pé ìjẹ́ pé tó bá kọ́ fún níjọ́ tó wá béèrè lọ́dọ̀ Adégúnwà ó lóun fẹ́ ṣe dìbéètì pẹ̀lú rẹ̀ ni ó ní dìbéètì yẹn òun fẹ́ béèrè ìbéèrè 8 tàbí 7 tí wọ́n bá lè rí méjèèjì yẹn dáhùn láti inú Qur'an àti Bíbélì òun bẹ̀rẹ̀ sí ní kírun òun gba Islam níjọ́ náà ìbéèrè náà di 9 mọ́ lọ́wọ́ wọ́n sì mú wá minal Qur'an wa minal Injil wọ́n mẹ́rin yẹn wá nínú Qur'ani wọ́n mú wá ní Bíbélì ń bọ̀ yá lọ́lọ́run ò gbà ní ò bá gba Islam náà torí pé èrò tí ń bẹ lọ́kàn rẹ̀ òun àtọ́lọ́hun nìkan náà ló mọ̀ òun àtọ́lọ́hun nìkan náà ló mọ̀ in tó òun àtọ́lọ́hun jọ wá mọ̀ yẹn náà ní í ṣe lọ́wọ́ yìí náà ní kó fẹ́ káyé mọ̀ òun ìwà fẹ́ káyé mọ̀ òun yẹn ló wá fẹ́ dá nǹkan rú mọ́ lọ́wọ́ wọ́n wá fẹ́ gbé kúrò lórí ọ̀nà tí ń bá bọ̀ mo rántí pé ńjọ́ náà ó kí àwọn èèyàn ó ṣe sàlámù àlékún ó ṣe hallelujah ó ti ṣe ríwo léyìí tó fi hàn yí pé ẹni náà tún wá jẹ́ ká mọ̀ pé òun ò tiẹ̀ wá lẹ́sìn pé ẹ̀sìn ayílàlá àbí nǹkan kan Ọ̀rúnmìlà lòun fẹ́ máa ṣe ó sọ fún àwọn tí wọ́n ń lọ ṣọ́ọ̀ṣì pé òun èé ṣe ara yín ó sọ fún àwọn ọmọ ìgbóhùn náà èé ṣe ara yín ẹnìkan yìí náà ló tún fìwé odù fátí bàbá kan ṣe léyìí tó fi jẹun tán ló tún wá ní kò sí ti ń jẹ́ fámọ́ ó sì ti polówó rẹ̀ pẹ́sì tó ń fẹ́ polówó nù àmọ́ nígbà ó di pé èyí tí wọ́n á gbé dé tí ò dáa tó lè fàbínú Ọlọ́run yìí tí wọ́n á gbé dé sí lọ́rùn ìyẹn wà dáa torí pé àwọn èèyàn tó tóbi nínú ayé lọ́nà tí ò dáa wọ́n ti ń bá sọ̀rọ̀ òun náà ń bá wọn sọ̀rọ̀ Ọlọ́run dákun má gbára rẹ kó nú ayé wa wọ́n sì sọnù mọ́ wa lọ́wọ́ òun náà wá láǹfààní kó máa sọ pé ẹ̀yin àfa alágídí ni yóò sọ bẹ́ẹ̀ ó ní ẹ̀yin àfa alágídí ẹ̀ fẹ́ dá sí wàhálà ńgbà tẹ́ ẹ̀rẹ́ rí fún yóò sọ bẹ́ẹ̀ kí ló sì fà náà ní wípé wọ́n ti gba Qur'anu kó lọ́wọ́ wa mi rò pé gbọ́ wọ́n gba Qur'ani kó lọ́wọ́ wa torí pé ète àti èrò Yahudi ni wípé báwọn bá fẹ́ ṣẹ́gun Islam àfi káwọn gba nǹkan méjì kó lọ́wọ́ àwọn mùsùlùmí aláwọ̀kọ́ ni pé á gba Al-Qur'ani kó lọ́wọ́ wọn ẹlẹ́ẹ̀kejì ni pé ká gba Kaaba kó lára wọn wọ́n wá ń gba Al-Qur'ani kó lọ́wọ́ wa débi pé tẹ́ bá ń sọ̀rọ̀ mùsùlùmí ò lè dárẹ́rì mú wá nú Al-Qur'ani mọ́ àfi tí ó bá lọ nú àdìsù Ànábì wàláàlì Al-Qur'ani yìí náà ní súnà Ànábì insha Allah ta'ala lọ́jọ́ Sunday mo máa wà lọ́dọ̀ àwọn Muslim in diaspora tọ́ni kí n wá sọ̀rọ̀ lórí ipa wo ní àwọn Israeliyat ló kó nínú Islam ó ṣàbúrú tó pọ̀ fún wa ìjọ ètí àwọn Yahudi tí ń bọ̀ ti lágbára tó bá wá di lọ́dọ̀ Risala lọ́dọ̀ Adégúnwà á lọ fi yẹn kó mọ́ lọ́jọ́ títí mo fẹ́ lọ sọ̀rọ̀ lórí wípé bíríìjì kan tí wọ́n ló ń bẹ lókè Àsàrátì tẹ́ pé orí bíríìjì yẹn bóyá 7 mainland lápé ní o bóyá third mainland ń bẹ ní island 7 lòun 7 ni wọ́n pè bíríìjì tó yẹ pé yóò ṣe dédé irun orí yóò wá mú ju abẹ lọ orí ẹ̀ làwọn èèyàn wà máa gbà kọjá tí wọ́n wá já sínú náà kùtù àtàwọn ànábì Ọlọ́run àtàwọn tó kù
táwọn ànábì Ọlọ́run máa pariwo pé Allahumma sallim Ọlọ́run dákun là wá o Ọlọ́run dákun là wá o insha Allah ó mà bóyá bíríìjì kan ń bẹ lóòótọ́ tó dénú àlìjánnà tàbí òsì nígbà yẹn lọ́tún wá mà yí pé nǹkan ti dàrú mọ́ wa lọ́wọ́ tó pọ̀ lọ́jọ́ tó ti pẹ́ Olúwa Ọlọ́run dákun ṣọ́ wa tayọ ọjọ́ náà má lókun ní sọ̀rọ̀ àgbẹ̀ nígbà tá a sọ tàlíkà ó sára ń jò ní eré lẹ́lòmíì pé a sì ṣàlàyé rẹ̀ ẹni tó ní làákàyè náà sì mà yí pé kò sódò tí ń jẹ́ káwọ́ sára lóòótọ́ fábúlọ́ọ̀sì ní jẹ́ bẹ́ẹ̀ kò sí tuntun kálá fẹ́ múrú ẹ̀ wá ṣàǹpé pé àfáà kan lè ṣọ́ngbà náà a ti ṣe part 1 a ṣe part 2 a ṣe part 3 lórí in tí ó sì rí bẹ́ẹ̀ ni àmọ́ bí mo fẹ́ lọ lónìí náà ni ẹni tó béèrè ìbéèrè yìí ìbéèrè yẹn ò wúlò fún ó fẹ́ fi yín ta yín ni torí mo mọ̀ pé yóò nira fún yín láti mú wá. ṣàkó ó ń sọ nísìnyí wípé ẹ̀yin àfa ẹ bọ́ sí gbangba ẹ jẹ́ ká wá wẹ̀ kájọ kojú ara wa tẹ́ ẹ bá dára yín lójú ẹni tẹ́ ń sọ yóò lè dá Kùránì kan lárúbáwá kò mọ bí ó kọrí sí ẹni tí wọ́n tún yẹn náà ni ó kà yóò ṣe wá jásí pé yóò wá máa halẹ̀ mẹ́yìn àfa tó yẹ pé tó wá kù ní kẹwàá máa sọ pé kó ṣọ́ra tí ó bá fẹ́ ìyíhùn kọ́ ló kàn ọ̀rọ̀ mímọ̀ yẹn lẹ́ẹ̀fi yé gbogbo àwọn sàdátul ilmi àwọn aṣáájú níbi ọ̀rọ̀ mímọ̀ àyínà antum bolẹ̀ wà ẹ̀yin tẹ́ máa ń fara ya tẹ́ máa ń ṣe gbàgbàgbà ẹ̀yin náà dà ma ra'aynakum àárí yín nísìnyí ọlọ́dàkùn báwa ṣàánú arákùnrin náà ìbéèrè ló béèrè ìbéèrè yìí sì fàjà ká sì dá lóhùn ló tọ́ wọ́n á béèrè pé as-salawatul khams al-salawatul khams fil Qur'an ìjẹ́rùn wákàtí márùn bẹ nínú al-Qur'an kí n tó lọ bí ìdáhùn ìbéèrè yẹn mo kọ́kọ́ bùkátà láti kọ́kọ́ ṣàlàyé pé kí là ń pè ní as-salatu tá à ń pè ní ìrun sọ̀bí kẹ́lìmẹ̀ yìí tí wọ́n fi máa tu nílùú kó wá ọ̀tọ̀ọ̀tọ̀ ni jẹ́ pé àìpẹ́ kan ni wọ́n sọ pé a gbọ́dọ̀ sọ pé a fẹ́ kírun mọ́ àfi ká máa sọ pé a fẹ́ ṣe sọ̀lá a sì gbọ́dọ̀ pé Allahu ní Ọlọ́run mọ́ àfi ká máa sọ pé Allahu tá a tún fẹ́ lè ránjú Ọlọ́run tó fún wa lédè tá a máa fi sọ̀túnmọ̀ nǹkankan ẹ dákun torí Ọlọ́run tó fi wá di pé tá a bá pè Allahu tá a pè lọ́lọ́run àárọ̀ náà lọ́mọ àti ṣẹ́ bọ́ kódà ń gbọ́ báyà máa sọ pé a fẹ́ lọ ṣe bọ́ọ̀lù a gbọ́dọ̀ sọ pé a fẹ́ lọ tọ̀ mọ́ a sì gbọ́dọ̀ sọ pé a fẹ́ lọ gbọ́n ẹsẹ̀ mọ́ nǹkan ti ṣe wá Ọlọ́run kó là wá kí la ń pè ní as-salatu gan nínú èdè Lárúbáwá àwàlá sọ̀látù yìí tá a bá ní ká wo as-salawatul khamsil mafruda orúkọ tá a làmẹ́ lórí yìí Ọlọ́run a bá lò nínú al-Qur'an bi alfadhin ukhra ghayru lafdhin pẹ̀lú àwọn gbólóhùn míì tá a bá ní ká wo sọ̀lát mọ̀rọ́dù lórí ẹ̀ pé kí náà gbà lérò pẹ̀lú àrígbẹ́ idda ma'ani ó láwọn ìtumọ̀ oríṣiríṣi nínú ìtumọ̀ tí sọ̀látù ní alákọ̀ọ́kọ́ nínú èdè Lárúbáwá náà ní pé as-salatu bi ma'na ad-du'a'u sọ̀látù a máa túmọ̀ sí ad-du'a'u àdúà yẹn náà ni Yorùbá pè lẹ́nu títí ló di kíni àdúà Allahu yẹn náà ni Yorùbá pè lẹ́nu tó di kíni o tó di Ọlọ́run Ọlọ́run ẹnu pọ̀ èdè Lárúbáwá ni ẹnu sì pọ̀ lórí ẹ̀ ó sì pọ̀ nínú àwọn èdè Lárúbáwá bá ní tó yẹ pé Yorùbá ti sọ dédé wọn gẹ́gẹ́ bí àlàáìbù àlébù àlàáfíàtù àláfíà àlfàkàrù fáàrí èdè Lárúbáwá ni wọn so àmọ́ nítorí bó ti pẹ́ lẹ́nu wọn àmọ́ bá a ti ń pè é mọ́ ní àlfàkàrù ló di fáàrí ní àlàáfíàtù ló di àláfíà àlàáìbù ló di kíni o àlébù albasal
ló di kíni àlùbọ́sà Allahu tí lárúbáwá ń pè yẹn náà làwa náà ń pè é là ń pè ní Allahu ọlọ́hun ọlọ́hun ọlọ́hun. lọ́dọ̀ ẹlòmíì ó lè má rí bẹ́ẹ̀ ìrònú tiẹ̀ lọ́dọ̀ ẹnu ni ìyín ò sì mú jà wá pé ìrònú rẹ ó takò tẹnìkejì rẹ ẹ má ṣe ìsìláàmù yín lọ pẹ̀lú àlàáfíà. ìrun a máa túmọ̀ sí àdúà tá a bá lọ sínú Al-Qur'an a rí i pé ọlọ́run a bá lò ó ní àdúà níbi tọ́lọ̀ ti ń sọ fún wa pé wa salli alayhim inna salataka sakanun lahum wallahu sami'un alim ọlọ́run a bá sọ bẹ́ẹ̀. àyà yìí ó dàbí pé nínú Suratu Tawbah ló wà níbi ọlọ́run sọ fún wa pé khudhu min amwalihim sadaqatan ìrẹ́ ànẹ́bì gbà lọ́wọ́ wọn nínú owó wọn kó máa jẹ́ sadaqatan kó máa jẹ́ sàárà kó máa jẹ́ sadaqatan kó máa jẹ́ zakatu. tó bá ti wá gbowó ní tẹ́ fáwọn tí wọ́n fún tán salli alayhim ìrẹ́ ànẹ́bì ṣàdúà fún wọn torí pé nínú èdè Lárúbáwá máa ní salla yusalli salatan salla ó ṣàdúà ìyẹn ni pé ó pe ọlọ́run fún yàn ó bẹ́ẹ̀ yusalli yóò bẹ́ẹ̀ tàbí ń bẹ́ẹ̀ salata bíbẹ́ ọlọ́run. salatu a máa túmọ̀ sí àdúàhù nínú Al-Qur'an tọ́lọ ní salli alayhim ṣàdúà fún wọn inna salataka sakanun lahum àdúà tó bá ṣe yóò mọ́ wọn torí pé kí ni wallahu sami'un alim ọlọ́run ọba ni ọba tí máa gbọ́ ọba tó sì mọ̀ ni ìtumọ̀ kan nù ni tí ń jẹ́ túmọ̀ fún as-salat. ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì nínú Al-Qur'an fún as-salat náà ni al-istighfaru salatu a máa túmọ̀ sí ìyọ́nú ọlọ́run ìwá ìyọ́nú ọlọ́run tá ń pè láforíjì. kí là ń pè láforíjì? ìyọ́nú ọlọ́run gbé ọlọ́run bòmí láṣìírí a máa túmọ̀ síbẹ̀. Al-Qur'an fi ń sọ fún wa wípé wa salawatu rasul ala innaha qurbatun lahum sayudkhiluhumullahu fi rahmatihi inna Allaha ghafurur rahim. àyà tí mo kọ́kọ́ kó tìyẹn nínú Suratu Tawbah ló wà nínú àyà 103 Qur'an 9 103 níbi tí Ọlọ́run ti kọ́kọ́ lo as-salatu fún àdúà. bẹ́ẹ̀ náà ni Ọlọ́run a bá tún lo salatu fún àforíjì. tó o bá lọ ka Suratu Tawbah àyà 99 Ọlọ́run ní wa salawatu rasul ìyẹn ni wípé àforíjì tó jíṣẹ́ Ọlọ́run bá tọrọ fún wọn ìyẹn ni pé istighfaruhu lahum salawatu ló pé wa salawati rasuli ala innaha qurbatun lahum àforíjì tá nàbí bàbá wọn béèrè lọ́dọ̀ Ọlọ́run qurbatun lahum ìsúnmọ́ ni fún wọn lọ́dọ̀ ẹni tó ni wọ́n sayudkhiluhumullahu fi rahmati Ọlọ́run ó sì fi wọn sínú àánú rẹ̀ tọ́gbọ́n ní wa salawati rasul àánú tá nàbí bá ṣe sí wọn ìyẹn ni pé àforíjì tá nàbí bàbá wọn tọrọ tọ́lọ́hun sọ fún nàbí pé ma kana Allahu liyu'adhibahum wa anta fihim Ọlọ́run ò ní jẹ wọ́n níyà nígbà tí rẹ̀ ànábì bá ń bẹ láàrin wọn bẹ́ẹ̀ náà ni ò ní jẹ wọ́n níyà lódiwọ̀n tí wọ́n bá ń tọrọ àforíjì ìyẹn ni pé àforíjì tá nàbí bàbá wọn tọrọ lọ́dọ̀ Ọlọ́run qurbatun lahum ìsúnmọ́ ni ó jẹ fún wọn pẹ̀lú Ọlọ́run torí pé kí ni o sayudkhiluhumullahu fi rahmatihi Ọlọ́run ó fi wọn sínú àánú rẹ̀ ìtẹ́ fi mọ̀ pa àforíjì ni pé inna Allaha ghafurur rahim torí pé Ọlọ́run bá ní ọba aláforíjì ọba aláàánú ni. sọ̀láàtù ń bẹ̀ yẹn ń túmọ̀ sí àforíjì. athalith ẹlẹ́ẹ̀kẹta bima'na buyutu salat a máa túmọ̀ sí ilé Ọlọ́run tá a ti fẹ́ kírun ilé Ọlọ́run tá a ti fẹ́ ṣe kíni tá a ti fẹ́ kírun tá a bá lọ sínú Suratul Hajj nínú àyà 40 àbá ń bẹ̀ níbi Ọlọ́run ti ń sọ yìí pé walawla daf'ullahi nasa ba'duhum biba'din lafasadatil ardu walakinna Allaha dhu fadlin 'ala al-'alamin. pé tí ìbá ṣe pé Ọlọ́run bá ń lo àwọn kan láti máa fi dáàbò bo àwọn kan ní
la fasadatil ardu àwọn èèyàn ìbá balẹ̀ jẹ́ la adamati sawabi wa salawatu àwọn èèyàn ò bá wú àwọn ilé ìjọsìn wọ́n bá wú àwọn mọ́sálásí Ọlọ́run á bá lo kalimatu salatu ń bẹ ni àbí kò sí ń bẹ ó rí nínú àyà 40 nínú suratul hajj mo fẹ́ confirm pé ó wà ń bẹ náà ni mò ń sọ kí ló wà ń bẹ tí mo fẹ́ sọ náà nìyẹn wí síta padà sẹ́yìn ò tí ìwí orísọ ò mú sọ̀lá wà tún jáde mẹ́ wala dafu Allahi nasa ba'duhum bi ba'din lahudimati sawami wa salawatun èèyàn ó ti tó èèyàn kàn gbé Kùránì dání kó wá máa wo bí mùmú ara tí ẹni yẹn fi ń bú wa nìyẹn torí pé àkọ́kọ́ ni pé àwa fúnra wa ti kẹ̀yìn sálù Qur'an mọ́ Qur'anul Qur'an àka Qur'ani mọ́ bó ṣe ń dààmú àfáà ló ń dààmú ọmọ kéwú òun ló kó bá ọ̀pọ̀ àfáà lẹ́ni tó pẹ́rẹ́ ẹ̀ lóní súnà tí ò jásí pé kò mọ́ ń pa Qur'ani máa fi súnà nìkan kí wá ní súnà tó ju al-Qur'ani lọ Ọlọ́run dákun tètè tó wá ṣe ń bẹ̀ kó darí wa padà sọ̀làwátù ń bẹ̀ yẹn mọ́ṣáláṣí ní ìtumọ̀ rẹ̀ ilé ibi tí wọ́n ti máa jọ́sìn fọlọ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹrin òun wá bí máàna al-Islam Ọlọ́run ló kalimatu salat fún Islam pé fala saddaqa wala salla ẹni tá ń sọ̀rọ̀ rẹ̀ yìí la saddaqa kò gba òtítọ́ wala salla bẹ́ẹ̀ náà ni ò sọ́wọ́lẹ̀ la saddaqa wala salla kò gba Ọlọ́run gbọ́ wala salla bẹ́ẹ̀ ni ò sọ́wọ́lẹ̀ kó ṣe Islamu yẹn ni pé wala aslama kò gbà fún Ọlọ́run ní sọ̀lá tí ń bẹ tẹ̀lé pé la salla saddaqa ẹni tí ò saddaqa ó ṣe wá sọ̀lá la saddaqa kò gbà fún Ọlọ́run lótìtọ́ wala salla bẹ́ẹ̀ náà ni ojú wọlé kò gbà Islamu fún Ọlọ́run ìtumọ̀ ẹlẹ́ẹ̀karùn ja'ati salat fihi bi ma'ana ad-dini ó wá ní ìtumọ̀ ẹ̀sìn Ọlọ́run ló ní ìtumọ̀ kíni o ẹ̀sìn tá a bá lọ ka al-Qur'an nígbàtí Ọlọ́run bá ń bá Nabi Muhammad sọ̀rọ̀ sallallahu alayhi wa sallam nípa Nabi wa Shu'aib tá a bá lọ ka suratu Hud aya tí mo kà kọ́ lẹ́yìn ọ̀la ní suratul Qiyamah ló wà nínú aya 31 suratu Hud tí mo fẹ́ kà yìí òun bẹ nínú aya 87 níbi Ọlọ́run tí ń sọ̀rọ̀ Ànábì wa Shu'aibu fanda Muhammad ó láwọn káfìrí ayé Shu'aibu ń sọ pé yá Shu'aibu asalatuka ta'amuruka an naturuka ma ya'budu abahuna pé yá Shu'aibu rẹ̀ Shu'aibu asalatuka ṣé ẹ̀sìn rẹ̀ yìí ta'amuruka òun ló wá ń kọpa wọ́n láṣẹ an naturuka ma ya'budu abahuna pé ká fi ń táwọn bàbá wa mẹ́sìn ká fi ilẹ̀ ẹ̀sìn tí wọ́n ń sìn lọ́wọ́ yìí ìyẹn tó bẹ sọ̀láàtù tó túmọ̀ sí kí ni o sí ẹ̀sìn asọ̀làtúkà ṣe ẹ̀sìn rẹ tó gbédè yìí ta'amuruka ṣóun ló wá kọ́wọ́ pé an naturuka ma ya'budu abahuna pé ká fi ẹ̀sìn táwọn bàbá wa lẹ̀ bákan náà ẹlẹ́ẹ̀kẹfà sọ̀láàtù ń túmọ̀ sí al-qira'a ìmá ka Qur'anu tá a bá lọ wo inú suratul Isra'i tí ń jẹ́ Bani Isra'il aya 110 àrígbọ́lọ́ wọn bá ń sọ ń bẹ̀ wípé wala tajhar bi salatika wala tukhafit biha wabtaghi bayna dhalika sabila wala tajhar bi salatika ìwọ ènìyàn la tajhar bi salatika má pariwo èyí tí mo fẹ́ wí yẹn ọwọ́ bí máa ní al-qira'a la tajhar bi salatika má pariwo sókè pẹ̀lú kíka kéwù rẹ tó fẹ́ kà
la tajhari bi qira'atika wala tukhafit biha má sì ká jẹ́jẹ́ jù ìyẹn fi hàn pé kéwù rẹ tó fẹ́ kà lórí irun la tajhari bi salatika má pariwo pẹ̀lú kìráhà pẹ̀lú tó fẹ́ kà láti fi dí ẹlòmíì lọ́wọ́ wala tukhafit biha má sì fi pamọ́ wabtaghi bayna dhalika sabila wà láàrin ìwọ̀ntúnwọ̀nsì má pariwo jù má sì jẹ́ ó dákẹ́ jù táwọn tó fẹ́ ka kéwú fún lórí irun tí wọ́n fi ní ṣe kíni tí wọ́n ní gbọ́n tó kà. ó di mélòó ó di mẹ́fà ẹlẹ́ẹ̀keje bima'na as-salatu shar'iyya ìyẹn gẹ́gẹ́ ní irun táǹpé ní as-salawatul khams ṣe pé gbogbo ń ta kálẹ̀ yìí ó kàn máa fi túrun lọ ni ó kàn máa fi gbogbo ẹ̀ túrun ni tí wọn náà bá wà lọ ṣe làákà ìwé látẹ̀járí bí sọ̀ láti kà ìwọ wàá tu pé a máa gbóhùn mọ́ pariwo pẹ̀lú irun ẹ̀ ṣé wọ́n fi irun pariwo ni kéwù tó fẹ́ kà ń bẹ̀ ni yóò máa kà látẹ̀járí bí sọ̀ láti kà yá níbi kìrá àti kà ló fi jẹ́ pé wà Qur'an al-fajiri inna Qur'an al-fajiri kana mashhuda so má pariwo pẹ̀lú kéwù ìkànkàn rẹ̀ má sì ká lọ́ọ̀lẹ̀ jù tẹ́bí báwọn tó fẹ́ kírun fún wọn ní máa ń tó ń kà wabtaghi bayna dhalika sabila wà láàrin méjèèjì ẹlẹ́ẹ̀keje bima'na salatu shar'iyya ìyẹn ni irun tá ń kí gángan tá ń pè ní as-salawatul khams ìrun wákàtí márààrún tọ́lọ́mọ bá sọ fún wa tá a bá lọ ní al-Qur'ani nínú suratul Baqara ayé ẹlẹ́ẹ̀kẹta wípé alladhina yu'minuna bil ghaibi wa yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun. Irun tá a máa kí nìyẹn alladhina yu'minuna bil ghaibi àwọn tí wọ́n nígbàgbọ́ bil ghaibi sí ní tó pamọ́ ọlọ́run bá pamọ́ ó wá ní ká gbà ń gbọ́ àwọn àgbàgbọ́ wa yuqimuna salata wọ́n wá ń gbèrún dúró ìyẹn irun kíkí lè yíwù ó ní pé gbogbo tààkọ́tà ń kalẹ̀ ní tààkalẹ̀ ní kò sí ìkọ́mọ̀ nínú rẹ̀ pé yuqimuna salata àwọn tí wọ́n máa yẹ pé wọ́n wà máa kírun wa mimma razaqnahum yunfikuna ń tá a ṣe fún wọn nínú oore wọn ò máa náà irú ẹ̀ náà ni aqimu salata wa atu zakata ẹ máa kírun kẹ́sì máa yan zaka. ìtumọ̀ mi tún bẹ fún ìtumọ̀ ẹlẹ́ẹ̀keje ní ìtumọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ ìrun sàlátù tún túmọ̀ sí àwọn ànẹ́bí ọlọ́run sàlátù túmọ̀ sí nínú Kùránì ni o sáfà pé àwọn ànẹ́bí ọlọ́run bima'na salatul anbiya'i a máa túmọ̀ sí ìrun àwọn ànẹ́bí ọlọ́run ìrun kí ni mo pé ìrun àwọn ànẹ́bí ọlọ́run kaqawlil Masihi gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Màsáyà Ìsá ọmọ Màríyámà tá a bá lọ ka súratu Maryam àyá 31 níbi ó ní waja'alani mubarakan aynama kuntu wa awsani bis salati wa zakati ma dumtu hayya ja'alani mubarakan Ọlọ́run ṣe mí ní mubaraku tèmi náà ń jẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run ṣe mí lọ́mọ àbùkún aynama kuntu gbogbo bí tí ń bá dé wa awsani bis salati ó sì pa mí láṣẹ kí n máa kírun bó ti pa àwọn ànábì Ọlọ́run wá zakati ká máa yan zaka wa kana inda rabbihi mardiya ó sì jẹ́ ní tọ́lọ́run abáyọ́nú sí lọ́dọ̀ Ọlọ́run abá rẹ̀ ìtumọ̀ mẹ́jọ lélẹ́yìí ẹ rí i pé èyí tó kẹjọ pẹ̀lú keje yẹn wọ́n ṣe kí ni o wọ́n lẹ́pọ̀ mọ́ ara wọn torí pé ìrun nìyẹn náà mo kàn lọ yà ń bẹ̀ yẹn ni ká fi lè kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ká wá padà sórí pé ìrun wákàtí márùn yìí furidati salatu ala al-muslimina fil Qur'anil karimi Ọlọ́run bá ṣe ìrun kíkí lọ́ranyàn fáwọn mùsùlùmí nínú al-Qur'ani kama furidati ala man sabaqahum gẹ́gẹ́ bọ́lọ́run bá ti ṣe lọ́ranyàn fáwọn tí wọ́n ṣáájú wọn
qala ta'ala ọlọ́run àbá wa dáhùn ká lè mọ̀ pọ́ra yẹn ní ká kírun ṣe hàn pé ọ̀tọ̀ ni pé ọlọ́run sọ pé àwọn tí wọ́n ń kírun wọ́n sì ń gbérun dúró Yahudi náà ń kírun tọ́lọ́run àbá fún wọn Nasara náà nírun tọ́lọ́run àbá fún wọn àmọ́ èyí tó fi wá pa àwọn aláṣẹ ká máa kírun ó pa Nábì Musa náà láṣẹ tabaka suratu Taha Qur'an 20 ayah 14 oni innani ana Allahu la ilaha illa ana fa'buduni wa aqimis salata lidhikri innani ana Allahu ọlọ́njú ara rẹ̀ fún Musa pé èmi lọ́lọ́run la ilaha illa ana kò sẹ́nìkan tó tún yẹ kéèyàn sìn gẹ́gẹ́ bí ọlọ́run illa ana yàtọ̀ sí mi fa'budu ní torí bẹ́ẹ̀ máa sìn mí báwo ló ṣe wá máa sìn mí wa aqimi salata lidhikri wá máa gbẹ̀rún dúró láti máa fi rántí èmi ọlọ́run ìyẹn túmọ̀ sí pé as-salatu a máa túmọ̀ sí àdíkìrù lára orúkọ tí ìrun jẹ́ náà ni àtàsíbíhù wọn a máa pèrún ní díkìrù ṣẹ́rí ìtumọ̀ kan bẹ tá a máa ń ṣe ìtumọ̀ Qur'an níbi ọlọ́run àbá ti sọ fún wa yí pé inna salata tanha anil fahsha'i wal munkari wala dhikrullahi akbaru àwọn onísúfí náà máa ń dà yẹn náà rú ṣàpẹ́ ìwọ tó já sí pé súnà ló máa ń sábà sọ pé wọ́n ń gbé onísúfí ni onísúfí a máa tútùkùtù ń bẹ̀ bóní súnà náà tí máa tútùkùtù ń bò mí ìtùkùtù oní bẹ́ẹ̀ torí pé akimi salata li dhikri máa kírun máa fi rántí èmi ọlọ́run tọ́lọ̀ bá wá ń sọ fún wa yí pé wala dhikrullahi akbaru in tó ń sọ ni pé ìrun yẹn gan ló tóbi jù torí pé ìrun yẹn ló ń sọ ló pè ní díkìrí mímí ìrọ̀pọ̀ gbọ́ ló fi ń jẹ́ kó yé wa yí pé ìrẹ́ ànẹ́bì máa kírun iná sọláàtà torí pé ìrun yẹn tànàhà a máa kọ́ ènìyàn anil fahsha'i kó mi kó sọ̀sọ́kúsọ kó wíkúwíkúwì wálé munkari kó sì máa pa nǹkan mi pọ̀ mọ́ lọ àmọ́ o la dhikrullahi akbaru díkìrù náà làákẹ́ pé ìrántí ọlọ́run téèyàn máa rántí ẹ̀ lórí irun sọ pé a máa ṣe àzìkárù láwọn màá wá dẹ̀rùn kan nínú irun kì í ṣe pé síkìrì ilẹ̀ òfò làwọn kan ní à ọlọ́run ń ṣe síkìrì ló tóbi jù irun lọ lóyá pé bẹ́ẹ̀ lómi bá wá ń ṣe mólìdí lọ́wọ́ wọn ní kírun wọ́n wá ní tọ́ aláǹfààní ká kí zúrì àkí àlásàrí àsìkí mẹ́gẹ́rùbì àkí ìṣáì nísìn ó yẹ sọ pé la ilaha illallah láwọn yóò bá wí bẹ́ẹ̀ ẹ tún wí bẹ́ẹ̀ la ilaha illallah ẹ tún wí bẹ́ẹ̀ la ilaha illallah ẹ tún wí bẹ́ẹ̀ la ilaha illallah sẹ́rí la ilaha illallah ta kọ́kọ́ irun zúrì nù ni la ilaha illallah ẹlẹ́ẹ̀kejì irun àlásàrí lẹ́yìn ni la ilaha illallah ẹlẹ́ẹ̀kẹta irun mẹ́gẹ́rùbì nù ni la ilaha illallah ẹlẹ́ẹ̀kẹrin irun ìṣáì nù ni torí pé wala dhikrullahi akbaru ìrántí ọlọ́ngá ló tóbi jù rún lọ subhana rabbika làwọn yóò bá máa lọlé wọn ni wọ́n ti kírun orí ibú lè yíwù fóní súfì tó bá dánwó ẹ̀wò lájà àwọn onísúfì kan náà báyé jẹ́ débi pé wọ́n á sọ wípé ṣéwù ti fún yàn lọ́wọ́ yí pé bó o bá ibi wọ́n bá dáràn jánábà bó o bá wẹ́ mọ́ o ti mọ́ kírun lọ fa hadhihi shaqawatun adhima orí ibú tó lágbára ni fẹ́ni tí wọ́n bá àwọn onísúfì tó dá ń bẹ àwọn tí ò sì dá ń bẹ bó ní súnà tó dá wà tó ní súnà tí ò dá ń bẹ onísúnà tí ò dá ní Boko Haram àti súnà oníwàbíyà yìí pé bẹ́yìn ò bá ti gba tèmi àfi kí n gbógun ti súnà ní tó pé súnà wàbíyà ní ti Boko Haram náà torí pé ó pẹ̀lú àdílà wọn. So bá a ti rí ní gbàǹjà náà ló wà ní kíní ló wà ní líkì àfi kájọ túnra wa ṣe ká gba bí abájọ kù sí kọ́lọ̀ ń kó síjú àánú wọ̀ wá toró ń súnfí súnà ló fẹ́ ṣe kò sì gbọ́dọ̀ bá súnà jẹ́
ìyẹn fi hàn pé la dhikrullahi akbaru kó o kírun kó o fi rántí Ọlọ́run òun ló tóbi jù torí pé ọ̀rọ̀ ọ̀run ní bá bọ̀ ọ̀rọ̀ ọ̀run yẹn náà ló lò pé díkìrí bó ti lo díkìrí fún Kùránù kì í ṣe pé díkìrí tí wọ́n ń wí lẹ́nu ló wà máa sọ pé díkìrí tóbi jù ń lọ gan kódà ẹlòmíì yẹ kírun yóò máa dà yóò ní la dhikrullahi akbar torí pé kò yé ọ̀rọ̀ ọ̀run lọ́lọ́run ń bá bọ̀ ìrun yẹn náà ló wá pè ní wa la dhikrullahi akbaru kó o máa fi irun yẹn rántí Ọlọ́run òun ló tóbi jù kò sí ní tó tóbi tó. Naam nínú suratu Taha ó ní wa aqimi salata li dhikri máa kírun láti máa fi rántí èmi Ọlọ́run ìyẹn bẹ pé as-salatu ad-dhikr irun yẹn fún rẹ̀ dhikri ni. Tabalo ka suratul Ankabuti nínú aya 29 Quran 29 verse 45 Ọlọ́run bá Nábì sọ̀rọ̀ ó pa á láṣẹ ká kírun wa utlu ma uhiya ilayka minal kitabi wa aqimis salata ìrẹ́ Ànábì máa ka Kùránì tá a fi ránṣẹ́ sí ọ Ọlọ́run ò pa Ànábì láṣẹ láti kàwé mi fẹ́sìn yìí tó fi wá di pé lónìí àwọn Bukhari Muslim Tirmidhi Ibn Majah Lakilakai Ahmadu Musannaf Ibn Abdurrazzaq الطبري والبيهقي والحاكم وابن حبان lókù tá à ń rán ayé wa tá a gbà yí pé tá a bá rí wọn ẹ̀sìn wa ò lè pé tá a wá gbé Kùránì tá a gbé sẹ́gbẹ́ kan tá a Nábì sì ti sọ àsọlẹ̀ rí pé ya'ti 'ala an-nasi zamanun la yabqa min al-islami illa ismu wa la min al-Qur'ani illa rasmu tó bá yá nǹkan kan ò ní kú nínú Islam kọjá ó kọ èèyàn máa ń jàdú sàlàfíà wọ́n máa ń jàdú sùfíà wọ́n máa ń jàdú tìjàníyà wọ́n máa ń jàdú kọ̀ọ̀dìríyà wọ́n fi Islam lẹ̀ yìí wọ́n wà bí ìgbà tí wọ́n pẹ́ kò ló kọ́ mọ́ lónìí orúkọ Islam tó dà wá pọ̀ àwọn èèyàn kọ́ wà wá rí mọ́ pé Islam mọ̀ dà wá pọ̀ la ilaha illallah da onísúnà àtònísúfí pọ̀ la ilaha illallah da onísúnà àti ṣíyà pọ̀ la ilaha àwọn kan tó ń jà nísìnyí àwọn kan Qur'an àwọn kan kinní kan àwọn kan kinní kan tá ń rán yín ṣe Ọlọ́run ló ní ẹ̀sìn rẹ̀ ẹnìkan ò lè pín adihi ummatukum ummatan wahida ìjọ ẹyọ kan náà níjẹ́ Ọlọ́run kò sì ní pé méjì láéláé ọlọ́mọdé ó di méjì mọ́ wa lọ́wọ́. máa ka Kùránì kó o sì máa kírun àṣẹ nìyẹn lọ́dọ̀ Ọlọ́run ó tún wá ní nínú suratu an-Nisa Quran 4 verse 103 ó ní inna salata kanati ala al-mu'minina kitaban mawqutan irun tẹ́rí ni ó kanati ala al-mu'minina kitaban ọ̀ranyàn ní fáwọn mùsùlùmí mawqutan ó sì lásìkò ọ̀ranyàn ní ká kí mawqutan ó tún lásìkò tí wọ́n kí ẹjẹ́ wá padà sí business of the day ìbéèrè tí wọ́n bi wá léèrè lọ́wọ́ gbogbo mùsùlùmí ayé kódà ẹni tún sọ débi pé ọmọ àlè ní tẹ́ ẹ̀ bá lè dáhùn torí pé ó nígbà pọ́pẹ́ ẹ̀ lérí mú wá torí pé ó ti béèrè lọ́dọ̀ àìmọye àwọn èèyàn tí wọ́n mọ nínú àdìsù ló wà ó wà nínú Bukhari nínú Muslim ló wà láàfin wá mọ̀ pé ó wà nínú Al-Qur'ani mọ̀ Ọlọ́run ṣíjú àánú wò wá. arákùnrin béèrè wípé ń bọ́ lọ́wọ́ nínú Al-Qur'ani ìrun wákàtí márùn àti màpọ́lọ̀ ti sọ fún wa wípé áfìzú alásọ̀làwàtì ẹ bójútó àwọn ìrun yín àti mọ̀ pé ìrun wà àmọ́ ń bọ́ lọ́lọ́ ti wá dárúkọ wọn lẹ́yọ kankan ló ti gbé wọn kalẹ̀ ló di wàhálà kó wá ló mọ̀ pé ìrun ń bẹ kódà ẹlòmíràn máa sọ wípé ẹbí yóò bá rádìsì àlùbálà ò lè pé tá a bá lọ as-salawatul khams ìrun wákàtí márùn a wà lọ sínú Al-Qur'ani torí pé mi ò fẹ́ lo àdìsù ẹ ọkàn tẹ́ni ó wà máa sọ pé ńgbà tí wọ́n rí inú Qur'ani òun ò fẹ́ àdìs torí àwọn ń fẹ́ fi àdìsì tako ìsìláàmù tá à ń fi Qur'ani checkmate wọn wọ́n wá fẹ́ wọnú Qur'ani mọ́ wa lọ́wọ́ bí kan náà ṣe bẹ̀rẹ̀ níjó ní ìrìn àwọn tá a máa ń sábà gbàtàn jẹ ló fẹ́ máa tán làákàyè wa àwọn Yahudi sápamọ́ sábẹ́ Al-Qur'ani gan láti lo àwọn èèyàn ẹ̀dá Qur'ani rú mọ́ wọn lọ́wọ́ kẹ́niyàn wa máa sọ fún wa pé Mariama ló bí Yahya
ó gbàgbé pé ọ̀dọ́ ni Mariamu arúgbó ni ìyá Yàyà pé Wàmúrà àti Akiru ìyàwó mi ti gbó ṣé Maria gbó ṣé Maria jẹ́ ìyàwó Zakariya Zakariya ló sì tọ́ Mariamu. ó tún wá ń lo làákàyè wípé ànábì Ọlọ́run ni Yàyà òjíṣẹ́ Ọlọ́run ni Ìsá kí ni ìyàtọ̀ láàrin òjíṣẹ́ àtànábì béèyàn bá ti já ànábì Ọlọ́run ránṣẹ́ ó lè ní límìtì ibi tí wọ́n rán sí ànábì Dáúdà ńkọ́ ṣé wọ́n ránṣẹ́ ni ànábì Àyùbá ńkọ́ ṣé wọ́n ránṣẹ́ ni ànábì Yusuf ṣé wọ́n ránṣẹ́ ni gbogbo ànábì kankan ló níbi iṣẹ́ tí wọ́n ń jẹ́ kí lọ́lọ́run ń sọ̀rọ̀ fún wọn fún ṣó ní ká gbé mi kán kú ni ká má bá yàn sọ tá a fi wá sọ pé béèyàn bá já ànábì gbogbo ànábì Ọlọ́run kọ́ lòjíṣẹ́ Ọlọ́run àmọ́ gbogbo òjíṣẹ́ ànábì irọ́ ni gbogbo ànábì Ọlọ́run òjíṣẹ́ ni wọ́n torí Al-Qur'ani fúnra rẹ̀ gan sọ yí pé fàbáàdà Allahu nabiyyin Ọlọ́run gbé àwọn ànábì Ọlọ́run dìde mubashirin lẹ́ni tí ó máa fún àwọn ènìyàn níro wà mundhirin tí wọ́n sì máa kí àwọn èèyàn nílọ níbi kan tó wá sọ̀rọ̀ táwọn ìránṣẹ́ yẹn náà pé wà rusulan àwọn òjíṣẹ́ kan tí wọ́n máa kí àwọn èèyàn nílọ tí wọ́n máa fòró wọn béèyàn bá ti já ànábì Ọlọ́run òjíṣẹ́ ni Ọlọ́run ò sọ pé ànábì yàtọ̀ sójíṣẹ́ àwa là ń pín ànábì Ọlọ́run nàbíyù ni ẹni tó ń fún àwọn ènìyàn níro rọ̀súlù ẹni tó ń jíṣẹ́ kí lòun náà ń ṣe ó fẹ́ fún wọn níro náà ni ìyíhun yóò dẹ lómi ó tún padà tako laysa kullu nabiyyin rasul walakin la ilaha illallah kọ́ ìdá tí wọ́n gbélé wa lọ́wọ́ ni àdílẹ̀ ẹ̀dá látọ̀dọ̀ ànábì Muhammad kò sí ní tó jọ bẹ́ẹ̀ bó bá ka Kùránì dáadáa ó mọ̀ pé ànábì Ọlọ́run òjíṣẹ́ náà ni Ọlọ́run a máa lo rọ̀súlù fún wọn bò mí a máa lo ẹni wá pín sọ́tọ̀ pé yáyá ànábì ni ànábì iṣẹ́ yìí wá ṣe ànábì pé rọ̀súlù Ọlọ́run máa ń lò fún wọn fẹ́ kó làákàyè wa lọ Ọlọ́run kó là wá mẹ ibẹ̀ yẹn kọ́ là ń lọ ìrun wákàtí márùn là ń sọ yìí pé tẹ́ ẹ bá já lọ sínú Al-Qur'an ibi tá a kọ́kọ́ lọ ìrun mo fẹ́ mú àṣùbà jáde ń bẹ àti ìrun zuhur ẹ já lọ sínú suratu nur Qur'an 24 in tó máa ń sábà dá làákàyè lómi ìlú ni pé Ọlọ́run sọ fún wa yìí pé wasabihu bukura táwọn àṣìlá ẹ̀sìn lọ́run láàárọ̀ ẹ̀sìn nírọ̀lẹ́ sódì ẹ̀fọ́ ìrun méjì ní bẹ́ẹ̀ àwọn kan sọ pé ìrun mẹ́ta ni àmọ́ ìrun márùn-ún yẹn ń bẹnu Al-Qur'ani gbogbo àwọn àsìkò tá a sì mẹ́ẹ̀ kí lọ́lọ́run fi búra ó lo wal asr ó lo wal fajiri wa layalin ashri wa shafi'i wal watri gbogbo àwọn àsìkò ni lọ́lọ́run bá lò nínú Qur'ani lẹ́yọ kankan nam já lọ sínú Al-Qur'ani bá mi lọ sí suratu nuru Qur'an 24 verse 58 níbi Ọlọ́run ti ń sọ ń bẹ̀ wípé ya ayyuhal ladhina amanu la yasta'dhinkumul ladhina malaqat aymanukum wal ladhina lam yablughul huluma minkum ثلاث مرات من قبل صلاة الفجر وحين تدعون ثيابكم من الظهيرة يبين يفدروسي nínú àyà yìí a rí sọ̀látù fajiri tí ń jẹ́ sọ̀látù subuhi a rí sọ̀látù zuhuri mina zọ̀híra àdúhùr sọ̀látù fajiri wa sọ̀látù zuhur fil Qur'an ó di méjì bá mi tọ́jú yín bá ní Al-Qur'an sọ fún wa pé ẹ̀yin tẹ́ nígbàgbọ́ nínú Ọlọ́run liyasta'dhinkumul ladhina malaqat aymanukum àwọn tí ń bẹ lábẹ́ yín tí wọ́n ń jọmọ ọ̀dọ̀ yín kí wọ́n máa béèrè ìyànda kí wọ́n tó wọnú ilé yín walladhina lam yablughul huluma minkum àtàwọn tí wọ́n já sí pé wọ́n àti ìdógóńgó kí wọ́n dá ìhòòhò mọ̀ wọ́n àti ìmọ̀yàtọ̀ láàrin ìhòòhò sí tí ẹ ṣe òhò ìtọ́lọ̀ fẹ́ ló ń bẹ̀ ni pé ká má máa já wọlé báwọn èèyàn
àwọn àsìkò kan bẹ èèyàn lè wà ní òhò ọlọ́ni thalatha marratin láwọn àsìkò mẹ́ta yìí ẹ gbọ́dọ̀ máa wáyàn ń da ẹ má sọ pé torí pé ẹjọ́ ń gbélé ni bàbá mi ni ìyá mi ni ọ̀gá mi ni ó ní min kabuli sọláàtì fàjírì ṣáájú kí wọ́n tó kírun àṣùbà tí ń jẹ́ kí ni o sọláàtì fàjírì kẹ́ tó kírun àṣùbà torí pé ó ṣeé ṣe kéèyàn máa sùn káṣọ ti jábọ́ kúrò lára rẹ̀ èèyàn sì lè bá ní òhò aṣọ lè má bu ara rẹ̀ wọn kì í já wọlé èèyàn nígbà náà báwọn kò ti jọ ọmọ inú ilé nì yálà ọmọ ọ̀dọ̀ ni ó yálà ọmọ kékeré ni ó kanlẹ̀kùn tó béèrè yànda ṣé kí n wọlé sọpẹ́ nìyí tó bá ti wá rí pé kò dá ó ti mọ̀ pé wọ́n fún ọ ní yànda ó padà min qabli salati al-fajri ṣáájú kẹ́ ẹ tó kírun àlùfájàrí sọ̀látù ṣubú ìnìyẹn ò tẹ́ ń pè ní sọ̀látù al-fajri sọ̀látù ṣubú ìnáà ni wọ́n ń pè ní kíni o sọ̀látù al-fajri wa hina tada'una thiyabakum àti nígbà tẹ́ ẹ bá bọ́ aṣọ yín lẹ̀ mina zohira lásìkò tí irun zuri bá tó ṣàpọ̀ tí fi irun bẹ̀rẹ̀ tẹ́ fi mọ̀ pé ó ń sọ àsìkò irun wà min ba'di salatil ìṣáì àti ìgbà tẹ́ ẹ bá kírun ìṣáì tán mi ò tí ì níyẹn lò àmọ́ méjì ni mo fẹ́ sáré mú jáde ń bí salatul fajiri wa salatu ad-duhur méjì yẹn ti jáde mẹ́ tá a sì ti rí nínú àyà yìí àti rí kíni o salatul fajiri wa salatu zuhur wá jẹ́ lọ sínú suratu Qaf Qur'an 50 verse 39 to 40 kí ló sì fà ní pé àwọn kan bẹ tí wọ́n láwọn Qur'aniyun tẹ́yìn dìdìrì kan máa ń sábà pè wá pé Qur'aniyun náà ni wọ́n gbé àdínsù gbọ́ Qur'aniyun náà èmi ò gbàgbọ́ yé tó ní tó bá kàn rí inú Qur'ani nìkan yóò lọ mú dání kò sì gbàgbọ́ yé rẹ̀ Qur'ani ò sì ní yàtọ̀ lágbàáyé àmọ́ ìtumọ̀ bá a ti gbọ́ yé sí ó lè máa yàtọ̀ kò sì gbọ́dọ̀ mú jà dání Qur'ani ò ní kí kò sí àyà kan nínú Qur'ani ní ìsìn tó ní kóbìnrin bojú ṣèbáwá àfa kan sáà máa ń tú pé yudinina alayhinna min jalabibihinna ọmọ ẹlẹ́yà lè ní mi rò gbogbo ọmọ ẹlẹ́yà lè mí ọmọ ẹlẹ́yà ni mí mo sì lábúrò ẹlẹ́yà tó lé ní 8 mo ní àbúrò ẹlẹ́yà tí e ṣe bábúrò lásán láwọn ẹ̀jẹ̀ wọ́n lé ní 8 mo sì ní ìyá ẹlẹ́yà méjì lọ́wọ́lọ́wọ́ láyé ní àwọn ìyá mi so mo mọ tí mo ń wí mo láwọn àbúrò tí wọ́n jẹ́lẹ̀ ha mo sì ní ìyá tó jẹ́lẹ̀ ha bẹ́ẹ̀ bí yàn bá rántí ọjọ́ tí wọ́n ń ṣe ìkómọ ọmọ tàbí gbẹ̀yìn ó ráwọn ẹlẹ́yà mẹ́ tó mọ̀ báwọn ẹbí mi torí pé mi ò takò èyí tèmi takò ní pé má sọ fún mi pọ́ ọ̀ràn yẹn ni ọlọ́run ò pé lọ́ràn yẹn ó mú ọ ni alálẹ̀ istihbabi ni èyí tí wọ́n fẹ́ bẹ́ẹ̀ yẹn bá lè ṣe kó wá sọ pé túláàsì ni ẹni tí ò ṣe yóò wá wọn náà irọ́ ló ń pa tó wáyé pé ìhun ló fi bínúbínú tó ó amẹ́ríyà wá níbi wọ́n ti sọ́dọ̀ ọ̀rọ̀ yàn ẹ máa lọ lọ́rùn ni a máa parọ́ Islam ò sì ní apárọ́ lọ́nù suratu Qaf Quran 50 verse 39 to 40 ọlọ́ni ra nẹ́bí fasibir ala ma yaquluna ṣe sùúrù lámúmára lórí tí wọ́n ń wí sí ọ ẹ̀yin tẹ́ ní sùúrù ẹ káàbọ̀ fasibir mudirul markaz habibul malayin oon adamallahu ayatal mudir in tó bá wọ́n ní kí wọ́n pè wọ́n ní bàbá yìí ó lè transformer ní ó lè ṣoríire lára ẹ̀ ó sì lè ṣe kéjì bó ti rí lára àwọn ànẹ́bí ọlọ́run ni ẹ̀jẹ̀ wòlíì wìláyà ń bẹ lára bàbá tí ó bá sí wìláyà ni gbogbo tí wọ́n gbà sára yẹn wọ́n lágbára kán má gbà sára wọ́n lágbára rẹ̀ àmọ́ wọ́n fi ju súnà ànẹ́bí ni fasibiri ọ̀tọ̀ ní defamation o ọ̀tọ̀ ní pé à ń bú ni o ọ̀tọ̀ ní pé òun bá orúkọ ọba bẹ́ẹ̀ yẹn jẹ́ o
kó o change orúkọ èèyàn sí bá mi lọ́nà tí ò dáa wasibiri alama yakuluna ṣe sùúrù lórí tí wọ́n ń wí wasabihi bihamdi rabbika ìwọ ṣáà máa sin Ọlọ́run ọba rẹ máa kírun yàgò mo sọ lẹ́ẹ̀kan yìí pé ìrun Ọlọ́run a máa lo tẹ̀síbíhù fún wasabihi bihamdi rabbika torí pé nínú ìrun yẹn ó kà alhamdu qabla tulu'i shamsi ṣáájú kóòrùn ó tó yọ léyìí tó ń jẹ́ ìrun àṣúbà wà qabla al-ghurubi kó o sì kírun kóòrùn ó tó wọ̀ léyìí tí ń jẹ́ salatul asiri ẹ bá ń sọ di mẹ́ta tí wọ́n pé mo ti mú un méjì wá lókè níbi Ọlọ́run ọba ti sọ fún wa nínú Al-Qur'ani wípé min qabli salatil fajiri wa hina tad'una thiyabakum min ad-dhahira àtìgbà tẹ́ ẹ bá bọ́ ṣọ́lẹ̀ lásìkò òru zuri ìrun ẹlẹ́ẹ̀kẹta náà ní wípé qabla tulu'i shamsi wa qabla al-ghurubi máa kírun máa yin Ọlọ́run lógo kó o máa kírun qabla tulu'i shamsi ṣáájú kóòrùn ó tó yọ wa qabla al-ghurubi àti kóòrùn ó tó wọ̀ ìyẹn ni salatul asiri àti rí ìrun mẹ́ta salatul fajiri àti rí salatul zuhri àti rí salatul asiri àti rí qabla al-ghurubi kóòrùn ó tó wọ̀ irun wo ni wọ́n máa kí kóòrùn tó wọ̀ salatul asiri ó di mẹ́ta ìyẹn ni pé ní ìsìn àti rí ìrun mẹ́ta àrí salatul fajiri salatul zuhri salatul asiri. Suratu Qaf lamu wa ń bẹ ni la fi láǹfààní kárí ìrun mélòó mú wá ìrun mẹ́ta ìrun di mélòó ó ti di mélòó ó ti di mẹ́ta ìyẹn ni pé àrí salatul fajiri salatul zuhri salatul asiri náà tá bá wọnú Al-Qur'ani dáadáa níbi tá a ti ń bá ọ̀rọ̀ bọ̀ yìí Ọlọ́run tún wá ní wa mina layli fasabbihuhu Qur'an 50 yẹn náà verse 39-40 yẹn náà ni wa mina layli tílẹ̀ bá ti wá ṣú tílẹ̀ bá fẹ́ bẹ̀rẹ̀ mina layli min bidayati layl torí pé laylu ní nisfu tá a bá sọ pé al-laylu laylu bẹ̀rẹ̀ láti gbà tí òòrùn bá ti ṣe kíni tó òòrùn bá ti wọ̀ yẹn ni pé wa mina layli nígbà tó òòrùn bá bẹ̀rẹ̀ yẹn ni pé tó bá ti wá di pé alẹ́ fẹ́ bẹ̀rẹ̀ fasabihu tó kírun tí ń jẹ́ salatul magribi bó ti sọ fún wa yìí pé sabbihi bihamdi rabbika qabla tulu'i shamsi wa qabla al-ghurubi ó ní wa mina layli tílẹ̀ bá tún wá ṣú náà sabbihu tún kírun fún lẹ́yìn tí ń jẹ́ salatul magribi alhamdulillah àti rí ìrun mélòó àti rí ìrun mẹ́rin àti rí salatu alfajiri salatu aduhuri salatu asiri wa salatu magribi wá bá mi padà sínú suratu nur Quran 24 verse 58 ọlọ́ni wa min ba'di salati al-isha'i wa min ba'di salati al-isha'i níbi tó ti ń sọ̀rọ̀ ti bẹ̀ yẹn lọ pé min qabli salati al-fajiri ṣáájú kí wọ́n tó kírun àṣúbà wa hina tad'una thiyabakum min ad-dhahira àti ńgbà tẹ́ ẹ bá bọ́ aṣọ lẹ̀ tó bá di kóru fẹ́ máa mú lásìkò ìrun zuhur wa min ba'di salati al-isha'i àti lẹ́yìn ìgbà tẹ́ ẹ bá kírun ìṣáì tán. orúkọ ọ̀rọ̀ márùn ti ṣe kiri àti rírun wákàtí márùn àrí salatul fajiri salatul duhuri salatul asiri salatul magribi ìntayà ń já láti dáhùn sí rẹ̀ wa salatul isha wa min ba'di salatul isha fi suratul nur lẹ́yìn Ọlọ́run wá sọ wọ́n lẹ́yọ ọyọ yìí Ọlọ́run wá pa wọ́n pọ̀ síbi kan nínú àyà kan bá mi lọ sínú Quran chapter 31 verse 17 to 18 Ọlọ́run wá ní fasubhanallahi hina tumsuna wa hina tusbihuna wa lahu al-hamdu fi samawati wal ardi
وعشيا وحين تظهرون ọlọ́wà ní fasubhanallahi ẹ máa kírun fún Ọlọ́run hina tumsuna nígbà ilẹ̀ bá ṣú. ìyẹn fi hàn wípé ó ń sọ nípa salatul maghribi wa salatul isha'i nírun méjì tá a bá pàdé mbẹ wa hina tusbihuna àti ńgbà tílẹ̀ bá fẹ́ lọ mọ́. ìyẹn ló fi já sí pé àwọn àfáà tí wọ́n máa tòun léra àwọn kan gbà yí pé ìrun magribi lákọ́kọ́ ìṣáì ló tẹ̀lé àwọn ẹ̀yẹ làwọn tí wọ́n gbà pé sọ̀látùl fájìrì ní sọ̀látùl wùstọ́. àwọn tí wọ́n sì gbà yí pé ìrun àlùfájàrí la fi bẹ̀rẹ̀ zuri ló tẹ̀lé gẹ́gẹ́ bọ́lá sọ pé min qabli sọ̀látùl fájìrì wa hina tada'una thiyabakum. gbàtẹ́ bá ju aṣọ yín lẹ́mìnà zọ̀hírà lásìkò zúúrì tẹ́ kírun ẹ ti bọ́ ṣọ́lẹ̀ àsìkò òun wá tó ọmọ tó fẹ́ wọlé wá tọ̀ yín yóò wá jí àsìkò kẹ̀lú là nìyẹn tí wọ́n máa ń sun oorun ọ̀sán kásìkò zúúrì ó tó tó tí zúúrì bá ti wá tó yẹn kó wá ní ó wọṣọ kó fẹ́ lọ kírun. hínà tumusuna nígbà tílẹ̀ bá ṣú sọlátùl magribi àti ìṣá inú ni wàhínà tusbihuna àtìgbà tílẹ̀ bá fẹ́ lọ mọ́. wàláwọlẹ̀ amúdùfín samawati wal ardi ọlọ́run abáyẹlẹ́wà máa kí lẹ́ẹ̀mẹ́ dúpẹ́ fún lẹ́ẹ̀mẹ́sìn fi samawati wal ardi nínú sánmà àti lẹ́lẹ̀ wàá ṣí yá tó bá tún wá dàsìkò òun àlàásàrí irun àṣíyù kìí ṣe ìṣá àní o tẹ́lẹ̀ lómi ò dákan mọ́ o tá a bá sọ pé sọ̀látùl àṣíyì irun àṣírí ni wọ́n ń pè bẹ́ẹ̀ àmọ́ wọ́n á máa lò ó fún irun zúrí àti àṣírí náà tó bá lọ ka Sahihul Bukhari níbi tí wọ́n ti gbà pé a lè kírun zúrí àti àṣírí sókè fẹ́ni tí ń bẹ lẹ́yìn wa ariwo yẹn ni ò gbọ́dọ̀ pọ̀ jù. tí wọ́n lá Nabi sọ́sẹ́là yusmi'una al-ayata àyànà a máa ka kéwù fún wa ń gbà mí fi zúrí wal asri a máa ka tá a máa gbọ́ lẹ́yìn wá ní wọ́n dáná kàbùlí àti bàdí ọlọ́run ló mọ bẹ́ẹ̀ ṣe dà wá láàmú tó báyìí kàbùlí ò sí fẹ́ni tó ka kéwù jẹ́jẹ́ níbi tí wọ́n ti ka kéwù sókè bẹ́ẹ̀ náà ni ò sí fẹ́ni tó kéwù jẹ́jẹ́ tó kéwù sókè níbi kéwù jẹ́jẹ́ torí pé ó ka kéwù kò dírun kù kò sí lẹ́run kù o lè béèrè fújà ọ̀rọ̀ eléyìí àwọn ọ̀rọ̀ tá a ti sọ 17-19 years sẹ́yìn ni tá a ti treat yẹ mo rántí àfa kan tó wá bá mi lẹ́jọ́ náà tí mo tó fún lẹ́rìí tó tún ní báwọn kò ti wá bẹ́nu tíra náà kò yẹ ká wí torí àwọn ṣéwù kàmẹ́lì ò wí ṣéwù ádámù òwì bẹ́yìn náà ti ń wí bọ́rọ̀ ti ṣéwù ádámù àti ṣéwù kàmẹ́lì ò wí tí wọ́n bá wà láyé ta ló sọ fún ọ pé wọ́n ní wí ṣèbí ṣéwù ádámù bá ń bẹ láyé ta ló mọ tó kù tí wọ́n tó wí. ọba ní làwọlẹ̀ amúdù fi samawati wal ardi ọba yẹn láàmú kí lórílẹ̀ àti ńlẹ̀lẹ̀ nínú sánmà tilẹ̀ wà á ṣí yá tó bá dàsìkò àṣíyù nírọ̀lẹ́ ìran àṣàrí nìyẹn wà á yínà tó sí ìrú náà àti ìgbà tó bá dàsìkò zóòrì ọlọ́run kó o jọ lákòótán sí yàyín ó sì mú un lẹ́yọ kọ̀ọ̀kan lọ́hùn-ún ó mú nínú àyà kan bí àyà kan bí àyà kan bí torí ẹni tí làákàyè ó bá dàrú iná ni àwọn tí ó wá ṣe ìsìnbáàtù yẹn fún làwọn tọ́lọ̀ ń bá ránṣẹ́ torí ẹni ọ̀tọ̀ ní pé a kàn ń ṣiṣẹ́ àfa o ọ̀tọ̀ ní pọ́lọ̀ ń fi rán yẹn o ọlọ́run ò fi rán ẹlòmíì o ọlọ́run ò fi rán ẹlòmíì o àìfi rán ẹlòmíì yẹn ni ó jẹ́ ó máa dàrú mẹ́ lọ́wọ́ ó fi rán Maulana Sheikh Adama ni ó fi rán Sheikh Kamali ni ó fi rán Abu Aji ni wọ́n àfi rán ẹlòmíì ó kàn ń fọ́ sí ara ẹni ó wá ń ṣe ń ṣekúṣe. eléyìí ń jẹ́ ohun àwọn mùsùlùmí fẹ́ni tó sọ yí pé kò sí irun márùn-ún nínú Al-Qur'ani àwọn mùsùlùmí kan náà ń wí bẹ́ẹ̀ torí pé a ti rí bàbá wa kan náà rí ńlẹ̀ yìí rí ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn àwa padà gbọ́ tán wọn ní àbá wọn Maulana Musinu Edu ló pàtàn wọn fún wa
ara agboolé ìdú náà ni wọ́n ní lọ́dún kan ló kọ́kọ́ sọ yí pé ìrun méjì lọ́lọ́ ní ká máa kí yóò wá sàbí òhú búkírà táwọn wá àṣílá pé tá a bá ti kírun láàárọ̀ ó tún dalẹ́ àwọn ẹbí rẹ̀ sì pé ti gbé rárá kò sí tó jọ pé mẹ́rin yẹ wá ń gbọ́ pé àwọn àfáà náà ń bẹ́ẹ̀ ọlọ́mọ jẹ́ káfà tán lé wa olúwa ọlọ́run ibi tí wàá síta lẹ́ yóò tí ó fara tì sí rẹ̀ ni torí pé ìbéèrè tí wọ́n béèrè náà láṣẹ kí ni òun láti dáhùn yìí lórúkọ gbogbo mùsùlùmí ìbáàjọ́ ń súnnà ìbáàjọ́ ń súfí ìbáàjẹ́ ṣíyà ìbáàjẹ́ tìjàníyà ìbáàjẹ́ kọ̀dìríyà ìbáàjẹ́ nàkṣàbàdíyà ìbáàjẹ́ ìkìlàsíyà ìyàyà tó bá wọn kó yà ìsìláàmù náà ló ń ṣe mùsùlùmí ni ọ́ tẹ́bẹ́sì arákùnrin tó béèrè ìbéèrè yìí ó ń sọ fáwọn èèyàn bì gan pé tó bá di aago 12 lóru pé iṣẹ́ kan ń bẹ tí wọ́n bá ṣe wọ́n ó ṣẹ́gun ọ̀tá ọlọ́run ó sì gbà fún wọn pé àmọ́ gbọ́dọ̀ jẹ́ dédé aago 12 tó bá ti wá mísì ẹ̀ ní ìṣòdọ̀dún tí ń bọ̀ pé kí wọ́n lọ mú Kùránì àti Bíbélì kí wọ́n dì í sínú aṣọ kan wá gbé kinní kan bóyá omi nìkan gbélé lórí wàláhì ọlọ́run má jẹ́ kọ́rùn wọ̀ ẹ́ tó bá gbin lọ́dún wò òun wá ní omi yẹn ó wá lọ fi wẹ̀ ní o mọ́nùra o ẹ dákun ẹni yìí sọ wípé n tó ń bá rí inú Bíbélì àti Kùránì lòun ṣe ẹ béèrè lọ́wọ́ òun náà pé ń bo lọ́wọ́ àánú Bíbélì àtàlù Kùránì pé ìṣẹ́gun kan ń bẹ kéèyàn ṣe kó wá o kó wá máa sọ wípé ẹnìkan ò mọ̀nà tó mi ń gbà wọnú àgbọn ẹbí lèrè pé ń bolo wà nínú Bíbélì yìí pé ìṣẹ́gun kan ń bẹ kán wá gbé nǹkan lé Kùránì àti Bíbélì kan so méjèèjì pọ̀ sínú aṣọ kan náà bóyá ní yìí sì fẹ́ ṣáájú ló fẹ́ lo ayé yín ló fi ń tì yín sí pé kẹ́ lọ sí ń tẹ́ fẹ́ ṣe yìí ìwọ náà wà lọ gbé Kùránì àti Bíbélì ó wà sọ mọ́nú aṣọ wà lọ gbómi lé lórí mọ́lẹ̀ kó fi wẹ̀ wá dákun orí wo ló fẹ́ bí sínú ayé ẹ̀ kó gbélé àwọn kọ́ ni pé ó yẹ pẹ́rẹ́ ìwé ọlọ́run ó pọ́n ìwé ọlọ́run lé Al-Qur'an sí ni wa man yu'azzim sha'a'ira Allah fa innaha min taqwal qulub ẹnìkan ò ní níbẹ̀rù ọlọ́run kó dẹrú ẹ̀ wò ńgbà tá ara wọn àfọ olórí ibú mi náà tí wọ́n ń ṣerú ẹ̀ gbàwó làwọn èèyàn ò ní ṣe ńgbà ara wọn àfọ àti wọ́n di Kùránì kọ́kọ́rọ́ wọn wà láwọn fi ń woṣẹ́ tó bá jẹ́ táyé ló mówó yí tó bá bẹ́ káyìnlé ló mówó yí orí yín ti dàrú. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wà ní ìyànràn wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yọ wá pàrọ́mù náà bà ní ádámọ̀. Alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la lọ́wọ́. lọ́dọ̀ fẹ́ tó sọ mí mọ́ di ẹ̀kọ́ àtàkọ́rọ́. Alágége ẹ̀kú iṣẹ́ bàbá. Iṣẹ́ mi ṣe ìkùnà Ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.